jẹ́ kó ọmọ yín mọ̀ rìn kiri pẹ̀lú ordinary pants mọ́ gbé pátá kiri àdúgbò ṣóyè wa ẹ má jà sọ pé ń ṣe bọ́mọdé ni ṣe bí kinní kan ni no. So gbogbo àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì fún wa. So àwọn eléyìí àwọn people tí mò ń sọ pé wọ́n ní psychiatric problem they are psychiatric patients don't need medical attention specialist gbúdọ̀ rí wọn gbúdọ̀ lọ rí specialist. Èyí tó common jù tá a máa ń sọ ní pedophilia àwọn pedophiles àwọn yẹn ni wọ́n máa ń ní sexual urge towards àwọn ọmọdé. We have infantophilia yẹn from the word infant àwọn yẹn náà máa ń ní sexual urge towards the infant bí àwọn ọmọ 0 to 5. It is a mental health disorder MSD ni tẹ́ bá lọ sí Google Scholar abẹ́ Google gan ẹ fẹ́ kàwé nípa ẹ̀ type infantophilia yẹn a sọ fún yín pé primarily sexual urge towards infants. It is a mental health problem. Ẹja type infantophilia infantophilia INFANTOPHILA infantophilia pedophilia. Because normally a normal human being, a normal man should be aroused towards an adult that the two of you are together. It is supposed to be a consensual thing. But in a situation tó yẹ pé ọmọ kékeré ló wá kù tí ọkùnrin yẹn tó wà moved sí, that is a mental health problem. Ephebophilia, that's urge towards 15 years and above. Ephebophilia, teleophilia, those ones are the ones that used to have urge towards the matured adult. Then mesophilia, those ones don't mainly urge towards the middle-aged adult. Then we have gerotophilia, urge towards the aged. I want to mainly urge towards arúgbó bí 100 years, bí 70 years, 80 years, 90 years. Kí ọkùnrin tí ò ju 20 years lọ kó máa ní urge towards arúgbó. That is a gerotophilia. Is a mental health problem. Àwọn people yìí ó yẹ kó máa rí doctor ni. Then we have voyeurism. Voyeurism yẹn urge towards any nakedness. Even kó jẹ́ baby, kó jẹ́ ọmọ tuntun tẹ́ ẹ ṣẹ̀ bí lẹ fẹ́ wẹ̀ fún. Ẹni tó bá ní gerotophilia yìí tó bá ní voyeurism ó máa ní urge towards ọmọ kókó tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bí. Towards the baby, a máa ní urge towards it. Then we have exhibitionism. Exhibitionism. Àwọn tó máa exhibit àwọn yẹn they just open their nakedness bí ọkùnrin akàndédé ṣí okó ẹ̀ ó lè wọṣọ o tó kàndédé máa lọ akàndédé ṣí okó akàndédé fi okó ẹ̀ hàn. That is exhibition. Àwọn tó máa dédé exhibit. Then we have fidarism. Àwọn yẹn náà máa kẹ̀rẹ́ sí ara ẹni tó mọ̀ rí wọ́n kàn dédé máa kẹ̀rẹ́ sí ara ẹ̀ wọ́n dédé máa fọwọ́ nu ọmọ lára. Ṣóyè wa fidarism yìí òun ni mo sọ wípé àtisà nǹkan fẹ́ ṣe fọ́mọ nílé Ọlọ́run ló ní kọ́ ọmọ yẹn tètè wà sensitive tákàn dédé máa kẹ̀rẹ́ sí ọmọ máa fọwọ́ rọ ọmọ tó mọ̀ rí àwọn yẹn náà pè ní fida those that kẹ̀rẹ́ somebody with the hope of making the person to have a sexual urge. All these things put together are mental health illness. They are mental health illness. Pedophilia, infantophilia, ephebophilia, teleophilia, mesophilia, gerotophilia. Gerotophilia yẹn ni mo pè ní urge towards the aged. You can go and read about it. Voyeurism làwọn yẹn tá kàn dédé any nakedness ni kò bá àjárúgbó kò bá àjẹ́ wèrè ló naked ẹni tó bá ní voyeurism yìí VOYEURISM ẹni tó bá ní àti máa wà move towards it. Then exhibitionism àwọn yẹn náà máa dédé ń fokó hàn. Èèyàn kan fún mi story ẹni tí ẹnìkan tó ń exhibit yìí rí ó láwọn ń gbélé face me I face you hàn lè face to face you ó ní sọ máa yẹn tó bá ti fẹ́ lọ wẹ̀ aró tó wẹ̀ mọ́dì á fa bọ́kẹ́ẹ̀tì omi lọ́wọ́ tó bá ti ń lọ báyìí tó bá ti rí pọ́mọ kékeré kan kọjá á gbé bọ́kẹ́ẹ̀tì lẹ̀ á tú tó wẹ̀ á dédé tú tó wẹ̀ lẹ̀ á fokó yẹn hàn á ṣó okó ẹ̀ á tún ro padà. Ó ti wá ń ṣe kinní yẹn constantly kó tó di pé àwọn lọ report ẹ̀ fún bàbá landlord bó tiẹ̀ ní wọ́n lè kú òǹlé ni ṣóyé wa báwọn. So gbogbo àwọn kinní yìí they are mental health illness. Pedophilia, infantophilia, ephebophilia, teleophilia, mesophilia, gerotophilia, voyeurism, exhibitionism and fidarism.
All those people, they are mentally derailed people, and they live in our midst. And the truth remains that if these people does not exist, there wouldn't have been scientific term for them. Kò ní sí scientific term fún wọn táwọn kìíní ò bá exist. They live in our midst. For example, nísìn ẹni tó bá ní teleophilia nsìn, tó bá ní àwọn wo làwọn arúgbó yẹn náà, àwọn wo náà wọ́n wà move towards arúgbó. Lè mọ̀ kán ní you cannot know. That's a gerontophilia. Ma type àwọn kìíní yẹn ma pin ẹ̀ sí bínsìn so that we can read more about it. Ẹni tó bá ní gerontophilia ó lè mọ̀ ju ọmọ 25 lọ́kùnrin. Á dẹ̀ máa wà move towards arúgbó 80, 90. That is sexual urge towards the aged. So ẹni tó bá ní àwọn kìíní yìí, so irú man tán ló yóò dédé tú tó wẹ̀ yóò fokó hàn yẹn, yóò fokó hàn ọmọ kéékèèké, yóò tún rò padà. That's a mental problem. Ẹni tó bá ti ní urge towards underage, that's pedophilia. Irú infantophilia yẹn, that's between age of 0 to 5. Infantophilia, having urge, having sexual urge towards infants. That is a mental problem. Ẹni yẹn ti wà mentally derailed. Tẹ́ ẹ bá study gbogbo àwọn táàmù yẹn pátápátá, ẹ rí tán kọ bracket MSD, mental MHD, mental health disorder. Mental health disorder ní gbogbo ẹ̀. Pedophilia o, gerontophilia o, infantophilia o, ephebophilia yẹn o ní àwọn young adults. Adolescents bí àwọn ọmọ 15, 16 kéèyàn mọ̀ ní urge tó wọ̀ sí wọn. Ẹlòmíì ò ní òun ò like ọmọdé, àgbàlagbà ọmọdé lòun fẹ́. Ẹni yẹn ti ní mental problem. And these are the people tá a jọ wà nínú society pẹ̀lú àwọn ọmọ wa. Topic tí mo fẹ́ ṣe lénìí, topic endometriosis ni àwọn tó máa ń possess fúbà, àwọn adult fẹ́ pé they don't like to do sex with their partners. So then the cause and solution ni mo fẹ́ ṣe bẹ̀ mo wò pé táwọn ọmọ wa yìí kọ́kọ́ ṣe pàtàkì náà. Irú infantophilia nísìnyẹn ni tó bá ní infantophilia tó téèyàn bímọ kókó lẹ́ṣẹ̀ ní àwọn míì rape àwọn ọmọ oṣù mẹ́fà, ọmọ ọdún kan, ọmọ ọdún méjì. Ẹ mọ̀ wá wò pé how possible ẹni yẹn ti ní mental problem. Tó bá arrest ẹ̀ gan tó tì mọ́lé, ẹjọ́ ṣé trauma yẹn lè ṣé trauma yẹn lè kúrò nínú life ọmọ yẹn. So these are the people tó wà nínú midst wa. Táwọn bá sí ni kò ní sí scientific term fún wọn. Kò ní sí science. Then mesophilia yìí nísìn, middle age adults. Exhibitionism, those that will just bring out their organ. Wọ́n kàn gbókó jáde, èlòmí àkàndédé fokó hàn mọ́. And tẹ́ bá wo gbogbo àwọn nǹkan tá a kọ, the essence is to defile a girl child. That's the essence. So all these are mental health illness that are supposed to be treated by specialists. Our own is just to read and create awareness. Our own is just to do research and bring information to us. The society's duty is to be careful. All these people, tẹ́ bá kọkùnrin márùn jọ, adìlẹ̀ fi rẹ́ nìkan tí ò ní nìkan nú àwọn kìíní. Ọlọ́run gbọ́. Is a mental problem. Ọmọ wa àgbùdọ̀ fà ọmọ wa kalẹ̀, especially ọmọ wo obìnrin. Uncle ṣe bá ara ọmọ tó wà defiled by even his father ló defile yẹ. Mélòó ni kéèsì téèyàn fẹ́ kà. Mo mọ̀mọ́ wa sọ̀rọ̀ ẹ já mọ́ share ẹ̀, ká mọ́ like, ká mọ́ love, ká mọ́ share ẹ̀. Nítorí wípé ká lè mọ̀ pé àwọn people tó ń ṣe báyìí tó ń rape àwọn ọmọdé yẹn mental problem ló ní. Wọ́n need the rehabilitation. Ọmọ náà dẹ̀ lélẹ́yìí tó Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa jẹ́ victim. Rehabilitation center mélòó la ní Nàìjíríà táwọn staff bẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Can this be discussed in school, churches, mosques, where children, parents, teachers, students and religious leaders will be attendant? Yeah, we can organize a seminar. I don't even know Mr. Gbagide gets in Ashami tí ẹ mọ̀. Because when I came across this term, I begin to study this term one after the other. Mo dẹ̀ wá rí wípé truly all these people exist in our midst. Màá type gbogbo ẹ̀ nísìn, àwa náà lọ kàwé nípa rẹ̀. Ẹwọ́rú kíní yìí nísìn. Àwọn oní middle age adults yìí, àwọn mesophilia, ìyẹn tí ẹ̀ sì wà manageable. Middle age adults bóyá bí 22, 23, 24 ní mesophilia yẹn, àwọn yẹn wọ́n máa ní urge. Primary sexual urge towards middle age, mesophilia. Then àwọn gerontophilia yẹn old age, aged. Ó mọ̀ pé àwọn grandma gan ò safe lọ́wọ́ ọrú àwọn tán bá ní gerontophilia yìí. And it is MHD, mental health illness. Nǹkan tí studies pè nìyẹn.
even tẹ́ bá rọra ní Google bá ṣe wà lórí show yìí ẹ type mesophilia sórí fóònù yín tàbí ephebophilia ẹ rí wípé tó bá ti fún yín definition ẹ̀tàn Google á sọ fún yín pé it is a mental health so ẹ má jà mọ́ rí àwọn pedophile yẹn bí èèyàn gidi wèrè ni wọ́n sà wọ́n ti ní mental problem they need to be taken to specialists àwọn CBT máa ń wá àwọn cognitive behavioural therapist wọ́n máa ń wà ní gbogbo specialist hospital irú àwọn voyeurism sìn any nakedness ni kódà kó sọ ọmọ tuntun tẹ́ ẹsẹ̀sẹ̀ bí tẹ́ ń wẹ̀ fún ilẹ̀ ọ̀nà bá rí oko wọn mọ̀ dìde then àwọn fidarism wọ́n máa fídù ọmọ wọ́n máa fídù ọmọ wọ́n máa fídù títí tẹ́niyàn fi wà roast these are the people in our midst táàmù kò ní hàn lójú wọn wèrè tó rìn títì nísìn tó ti wà nínú ọjà tó ti jájà gbogbo wa ti mọ̀ pé wèrè níbẹ̀ ẹni tó ní any of this bọ́ọ̀lù àṣẹ fẹ́ mọ̀ so ọmọ wa àgùdọ̀ mọ́ ràn mọ́ ń sẹ́ lálẹ́ àgùdọ̀ mọ́ gbọ́ kákan mọ́ ṣe ká mọ́ wà kí alẹ́ ṣe especially the girl child so nǹkan tí mo sọ nìyẹn pé wọ́n ní láti rí specialist once tán bá ti relapse báyìí they can't control themselves urge tí ọkùnrin máa ń ní máa type wọn out Mr. Janet Patrick urge tí àwọn ọkùnrin máa ń níyẹn it is not a spirit that will come upon them and they will lose control no it is not a spirit a man can control himself tí ọkùnrin bá ní early morning erection is normal tó bá yá rẹ̀ á wálẹ̀ bẹ́ẹ̀ tí àwọn tí mò ń sọ ìbá ti relapse tẹ́mi yẹn bá ti gbé wọn wọ̀ wọ́n lè control ara wọn ńlá ṣe pé ní mental health illness because èèyàn tó ya wèrè nísìn spirit àǹjọ̀nú tó wà nínú ẹ̀ kí